As our life. Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. A kú dédé wòyí o gbogbo ẹ̀yin olólùgbọ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí ẹ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ Sampfatisfm náà láti ń kàn sí yín. Èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olùkú yín Rùkáyà náà ló wà lórí ètò yín ní ìrọ̀lẹ́ yìí. A kú dédé wòyí fún àwa mùsùlùmí a kú òǹgbẹ akúṣẹ́ ládá ẹ̀mí wa rẹ́yìn oṣù. Ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ yìí náà pẹ̀lú bismillah náà la parí ẹ̀ pẹ̀lú alihamdulillah nífẹ̀ẹ́ ní kankan wa ṣàwátì ní agbára ti Ọlọ́run. A wá bá wa lára mu ní gbogbo ibikíbi tí a bá wà ní orílẹ̀-èdè alẹ́ ayé a bá wa lára mu because àwa tá a wà ní ìlú London tí a bá bẹ̀rẹ̀ sí gbààwẹ̀ láti aago 5 ó di aago 8 kí a tó ṣínu. Ẹ wò wákàtí iye tó jẹ́ wákàtí 15 bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn tí wọ́n wà ní ibòmí tó tún súnmọ́ yìí díẹ̀ náà ju tiwa lọ. Kí Ọlọ́run wá gba gbogbo ẹ̀ ní ìbádà fún wa. A kú dédé wòyí a kú ọjọ́ mẹ́ta a kú àfọkàntẹ̀ ti ilẹ̀ wa náà ilẹ̀ wa tí a pè nílùú Nàìjíríà torí àkú ìtí ìkúrò nú ẹ̀ a sì máa sọ pé ilẹ̀ wa náà ni nítorí pé wọ́n kó apọ̀ mọ́ wọn kí ni wọ́n kó adìyẹ pọ̀ mọ́ ẹran ni wọ́n kó gbogbo wa papọ̀ àdẹ̀ kì í ṣe ara kan náà. Nítorí bẹ́ẹ̀ èyí tá fẹ́ bá wa sọ nírọ̀lẹ́ yìí ní agbára tí Ọlọ́run á wọ̀ wá létí bó bá ṣe ń gbọ́ tó ọ̀tún wọlé kò ní gbà tó sì jáde torí pé àwọn òótọ́ ọ̀rọ̀ wà tí a máa bára wa sọ ní ìrọ̀lẹ́ yìí tó pọ̀ rẹpẹtẹ tó yẹ pé ẹjọ́ nítorí tí Ọlọ́run gbogbo èyí tí ẹ bá ń gbọ́ wa ní gbogbo bíkíbi tí ẹ bá ti ń gbọ́ wa ẹ máa bá wa share ẹ máa like ẹ máa press notification button kẹ́dẹ̀ subscribe sórí channel wa ọwọ́ tí ẹ fi ń tẹ̀ ní agbára tí Ọlọ́run ọwọ́ náà àkàndùn ní mú o. Rí oríṣiríṣi nǹkan ni ó wà ní èdè tí a máa fi wọ̀nyí bó ṣe jẹ́ pé àwọn ìjọba location 419 bó ṣe jẹ́ pé oríṣiríṣi àbá ni wọ́n ń dá. Ṣé ẹ rí àkọlé nǹkan tí a sọ ní èní tó yẹ pé à ń sọ fún yín pé àti tá a ti sọ fún yín látijọ́ yìí pé àwọn ará bíbá yìí wọn ò bá wa mú ọ̀rọ̀ yẹn náà ní kékeré. Àdísẹ́ orí òótọ́ làwa máa dúró sí. Orí òótọ́ la máa dúró sí. The truth has to be told. We have to speak the truth and let the devil be ashamed. Àwọn tí wọn bá ti sòótọ́ ẹ ti mọ̀ pa lábọ̀dé ni wọ́n. Èèyàn láti sojú abẹ ní kò báyìí ni wọ́n ní tí ojú bá ń ṣe pin èèyàn láti yọ ìpín yẹn ní ojú kó fi hàn ojú kójú lè ṣe kí ni kó lè mọ̀ pé òun ń ṣe pin. Gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé ẹ̀yin olóṣèlú gbogbo ẹ̀ là ń rí yín o back to back là ń follow yín. Gbogbo ìgbésẹ̀ tẹ́ ẹ̀ ń gbé òun là ń rí yín. Wọ́n ti ẹ̀ sọ wọ́n ní ìsìn wọ́n ní àwọn ìjọba mujẹmujẹ yìí wọ́n ní ṣe ló fẹ́ tí wàá gbé ìjọba fún àwọn ológun. Àwọn ológun wo ni wọ́n fẹ́ gbé fún? Boko Haram ni nígbà tó bá ní kó lógún take over bó máa plan kù ní o bó máa gbé sílẹ̀ nírọ̀wọ́rọ̀sẹ̀ ní o àmọ́ bó ṣe fẹ́ ṣe é àfi kí Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní kó ṣàánú wa. Tó bá gbé fún àwọn yẹn tó bá lọ́wọ́n gbé fún ìjọba ológun kọ́ torí àwọn Fúlàní ìjọba Fúlàní ni wọ́n gbé fún. A ti ń sọ fún yín pé Fúlàní wọ́n ti ń kó wọn wọlé láti lógúnlọ́gbọ̀n tó ti ń kó wọn wọlé láti ibi ijọ́ mélòó kan sí sí gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ti bà tọ̀wọ̀n Haúsá jẹ́. Ṣe bẹ́ẹ̀ rí lẹ́nu ijọ́ mẹ́ta yìí mo mọ̀ pé yẹn kò ń ṣe news mọ́. Ẹ ti rí lẹ́nu ijọ́ mẹ́ta tó yẹ pé kíni wọ́n ṣe tí wọ́n lọ sí tọ́mú bọ́ọ̀mù tí wọ́n sọ sórí train tó sọ bọ́ọ̀mù tó tẹ́ pé over 100 people ló kú nínú train tí over 1000 people wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ gbé àwọn tó máa gbé wọ́n gbé wọn lọ wọ́n pa àwọn tó máa pa. Nílùú Haúsá gbogbo wọ́n sá hílàhílo ni nílùú yẹn ní ìsọkàn ò balẹ̀ tí àwọ̀dẹ̀ ń bọ̀ lọ́nà ẹ wá sọ fún mi pé àwọn ará bí ìbá mùsùlùmí ni wọ́n ń ṣe mùsùlùmí sẹ́ẹ̀ wọ́n ń ṣe mùsùlùmí. Ẹ jẹ́ ká tún wo nǹkan tó máa dánwò ní àwẹ̀ yìí kẹ́ ẹ tún sọ fún mi pé mùsùlùmí ni wọ́n. Wọ́n náà àwọn èèyàn èṣù àwọn tí wọn ò mọ̀ wọ́n àwọn èèyàn tó yẹ pé ẹranko ni wọ́n kàn fi aṣọ èèyàn bóra ní àwọn tí wọn wàá mọ̀ wọ́n á máa sọ pé mùsùlùmí ni wọ́n kì í ṣe mùsùlùmí nítorí kò sí irú ẹ̀ ní àlùkùrá. Inú mi dùn wípé àwọn bàbá wa àáfàá Muyideen bú owó wọ́n wá lọ́sẹ̀ tó kọjá wọ́n bá wa yànnàná ẹ̀ wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé nínú Islam
wípé self determination wà ńbẹ̀, wípé yes téèyàn bá ń ṣe nǹkan tí ò bá dá, tíbi kan bá tìlú bá wà even nínú láti inú ilé ni, tí tọkọtìyàwó bá wà, tí ìgbépọ̀ ò bá rọrùn, olúkálùkù á yẹra fúnra wọn ni. Nígbà tí wọ́n bá ti sọ́sọ̀ tó ti sọ́sùn sí torí pé ìgbépọ̀ yìí ó ń pa kan lára, kò dẹ̀ dọ́gba, olúkálùkù á yẹra. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ilé ayé ṣe rí, nítorí pé kí ni ń bo làwọn mùsùlùmí tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ Al-Quran là ń kọ́, gbogbo nǹkan yìí tá a dẹ̀ máa fi ṣe ilé ayé náà ló wà nínú ẹ̀kọ́ tó wà nínú Kùránì tá a dẹ̀ jẹ́ kọ́ mọ̀, olùṣe pé a gbé láti ibẹ̀ wípé kí ni ṣé self determination yìí ṣé ó lẹ́tọ̀ọ́ sí mùsùlùmí. Àwọn bàbá wa wọ́n ní bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ọ́. Àwọn bàbá wa Aliu náà, àwọn náà yànnàná gbogbo bí àìṣedéédé bó ṣe jẹ́ nílẹ̀ Yorùbá. Nítorí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire gbogbo bíkíbi tí ẹ bá wà, ṣé ẹ mọ̀ wípé láti bí oṣù kan ní ìsìn àbí kó lọ sóṣù kan tí a ti gbé petition jáde, kò tí ì pòṣù kan, the 8th of March la gbé jáde, petition òmìnira ilẹ̀ Yorùbá tí a gbé jáde tí a ní kó máa sign. I need 5 million signatory. Tí a bá ti gba 5 million signatory wa, lágbára Ọlọ́run, bí ògo bá ń jẹ́ tọ̀ Ọlọ́run tá a dẹ̀ mọ̀ pé Ọlọ́run ṣì wà lórí ìtẹ́ ẹ̀, a máa gbalẹ̀ Yorùbá ní agbára Ọlọ́run. Nítorí pé àwọn tó ní ká ṣe wọ́n mú dá wa lójú ni wípé 5 million and that's it. We are out of Nigeria. We have in our own nation by the grace of God, inshallah biqudratullah. So torí bẹ́ẹ̀ ẹ tẹra mọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, gbogbo bí tí ẹ bá ti ń gbọ́, a lè ti sọ fún yín, ẹ má dá nìkan sáìn ẹ̀kẹ́ dákẹ́ síbẹ̀, ẹ sẹ́ǹdẹ̀ sọ́wọ́n ọ̀rẹ́, kódà ẹ sẹ́ǹdẹ̀ sọ́ta yín tó bá ti jọ́ ọmọ Yorùbá, tí ò ṣe kó bóyá ó lórúkọ ìmíì nínú, tí ò ṣe pé ilẹ̀ míì ló ti wá, tó bá ti jọ́ ọmọ Yorùbá, gbogbo orílẹ̀-èdè bí tó bá wà nílé ayé, tó bá ti jọ́ ọmọ Yorùbá ibìkan ló ti wá, bí òjò ọmọ Oǹdó ájọ́ ọmọ Ọ̀yọ́, bí òjò ọmọ Ọ̀yọ́ ájọ́ ọmọ Ògùn, bí òjò ọmọ Ògùn ájọ́ ọmọ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni gbogbo wa ṣe rí. Nítorí bẹ́ẹ̀ ẹ má dá nìkan sáìn ẹ̀ kẹ wá fi sílẹ̀, ẹ bá wa sẹ́ǹdẹ̀ káàkiri sí gbogbo ibi tó máa dé, kí ẹ lè jẹ́ kí ni kí a lè ṣe ká lè jẹ ìgbádùn bẹ̀. Petition yẹn ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ rí pé fígọ̀ yẹn wọ́n withdraw ẹ̀ pé nítorí pé ó ń já àwọn ìjọba láyà. Ọ̀sẹ̀ tí a kọ́kọ́ ṣe sí báyìí gbígbí tó wọlé báyìí, ẹ̀mí wọ́n fẹ́ jábọ́. Àwọn òde ń ṣàpààyàn làbáníkàrà withdraw ẹ̀ wípé kí ni kí a máa fi ṣe lẹ́yìn bọ̀ wọ́n ẹnjìníà wa wọ́n rí wọ́n dẹ̀ fi tó wa létí ibi tó dé. Nítorí bẹ́ẹ̀ ẹ túbọ̀ máa bá wa sáìn ẹ̀ gbogbo ẹni bí sẹ́ bá lè sọ fún ni kẹ́ sọ fún, ìyẹn lọ bẹ́ẹ̀. Torí pé kí ni a fẹ́ kó jẹ́ pé kí ìgbà ìjọba tó fẹ́ ṣe yìí kí ó bá wa nílẹ̀ Nàìjíríà, káwa ti káwọ́ wa sókè ká ti sọ wípé kí ni Yorùbá nation now, no going back, ká ti jẹ́ kí ni ká ti ju àsíá wa kó ti máa fẹ́ lẹ́lẹ́lẹ́. Àwọn tó bá dẹ̀ wá kù tó bá kù nílẹ̀ Nàìjà kọjọ máa rán lọ́hùn-ún, káwa ti kúnra wọn kúrò ńbẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Bánjí Akíntóyè, bàbá nìyẹn, bàbá dáadáa, bàbá tó jẹ́ pé tó fi ṣe kí ni tó fi ń súre fún bàbá tó ṣe é fi wọ̀n, bàbá tó rí wọn pé, bàbá tó ní làákàyè, bàbá tí kì í ṣe kíni bàbá kì í ṣe jàgídíjàgan, bàbá tó sì pé dáadáa, tó yẹ pé làákàyè wọn ó péye, ara wọn náà ó sì pé dáadáa. Bàbá sì lè dúró, wọ́n sì lè dúró 30 minutes 1 hour kó bá wa sọ̀rọ̀. Bàbá dẹ̀ lè wà lórí platform for 2 hours tó máa fi sọ̀rọ̀ tó ń ò ní gbọ̀n, tó dẹ̀ ní fìkan pè kan, torí wọ́n dẹ̀ sì pé dáadáa. Ọpọlọ wọn lágbára ọlọ́pọlọ wọn ò ní bàjẹ́, ọjà tó fi pọ̀ wọn ò ní jábọ́. A dẹ̀ tún kí bàbá wa Sunday Igboho níbi tí wọ́n wà wípé wọ́n kù fọmọ ènìyàn ṣe, wọ́n kù sinmi, àwọn ti ṣe tiwọn tán báyìí. Torí pé kí ni wọ́n ti jàjà tiwọn, wọ́n ti ṣe tiwọn tán, kọ́ dẹ̀ fẹ̀yìntì kọ́ sinmi ní ká máa jábọ̀ fún wọn wípé ibi tá a bá dé lélẹ́yìí. Nítorí pé kí ni ọ̀wọ́n náà wọ́n náà oríṣiríṣi lọ́wọ́ pé ẹja ṣe báyìí. Bàbá tó rí ẹ̀ pé ni Ọlọ́run ẹlẹ́dọ̀ lọ́jọ́ èní àní fi ẹnì kankan wọn ṣàwátì. Màmá wa mo dúpẹ́ Onítìrí Abíọ́lá náà akíyín,
ẹ ṣeun, ẹ kú fẹ́ mọ ènìyàn ṣe, ẹ kú iṣẹ́ takuntakun, torí bàbá màmá náà bọ́ ṣe wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn èèyàn, wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá iṣẹ́ gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe, Ọlọ́run á jẹ́ kó yọrí sí dáadáa. Gbogbo wọn tó tún wá bá yín lọ́wọ́ náà síbẹ̀ ní dáadáa, tí wọ́n ní ọkàn tó mọ́, tí ń ṣe ọ̀dàlẹ̀, tí wọ́n ń bá yín ṣe, tí wọ́n ń gbọ́, tí wọ́n ń gbà sí yín lẹ́nu. Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á túbọ̀ ṣe dáadáa fún wọn, á bá gbogbo adélẹ̀ lérí. Gbogbo ẹni tó bá jẹ́ alábọ̀dé, tó bá jẹ́ ọlọ̀tẹ̀, tó bá jẹ́ ọ̀dàlẹ̀, ó máa bálẹ̀ lọ ni. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni tó bá dalẹ̀ á bálẹ̀ lọ, ẹni tó bá dalẹ̀ ò ní dalẹ̀. Torí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá, tẹ́ bá jẹ́ ọ̀dàlẹ̀, ẹ tètè yíwà yín padà o. Ìkìlọ̀ fún yín nílẹ̀ nínú ààwẹ̀, ẹ tètè túbá. Tẹ́ bá jẹ́ Mùsùlùmí, tó bá jẹ́ Kìrìsìtẹ́nì náà ni ẹ tọrọ ìdáríjì. Tó bá jẹ́ oníṣẹ̀ṣe ni ẹni kí Ọlọ́run kó dáríjì, Elédùmarè kó dáríjì yín, torí ẹ̀ka lọ́pọ̀ lé Elédùmarè. Ọlọ́run wa tá à ń sọ yìí náà ni. Òun ló dá gbogbo àgbáyé, òun ló mọ̀ wá, ló mọ̀ wá, ló mèrò ọkàn wa. Torí bẹ́ẹ̀ Ọlọ́run á bá wa pẹ̀lú wa. Oríṣiríṣi ló wà. A máa bẹ̀rẹ̀ láti ibi tó jẹ́ wípé a ní òótọ́ sẹ́ẹ̀ ó ti ń jáde. Wọ́n ní òtítọ́ ló dẹ̀ máa lékè irọ́. Òótọ́ ó ti ń jáde. Ẹ wo sísà mi kan, Adétóhùn, ẹ máa gbọ́ nǹkan tó kọ́kọ́ sọ. A mọ̀ pé wọ́n Nàìjíríà ló sì ń sọ fún, ṣùgbọ́n wọ́n Nàìjíríà tó ń sọ, tẹ́ ẹ bá gbọ́ wọn tó ń sọ dáadáa, wọ́n sọ fún wa pé Nàìjíríà ti tán. Kò sí nǹkan kan ní Nàìjíríà mọ́. Wọ́n sọ fún wa pé ilé làbọ̀ sí mi oko. Wọ́n sọ fún wa wípé kí ni, pé gbogbo àwọn tá à ń tẹ̀lé kò sí ìwúlò fún wọn. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ, ẹ fetí balẹ̀, kẹ́ ẹ gbọ́ nǹkan tí sísà mi sọ, Adétóhùn olórúkọ mi, ẹ bá mi gbé sí, nítorí pé ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu ẹ̀. Bó bá ṣe ń sọ Yorùbá ló máa sọ Òyìnbó, ló máa sọ Ìjẹ̀bú, ló máa sọ gbogbo ẹ̀ papọ̀. Kọ́lọ́run kó bá mi ṣàánú, kó bá mi dúró tì wọ́n, kí Ọlọ́run kó bá mi ṣọ́ wọn nílùú wa. Gbogbo àwọn tá a ní nílé náà, a gbàdúrà fún Ọlọ́run, a fi títóbi Ọlọ́run, a fi bẹ Ọlọ́run wípé kí a má rogun àsúrépè, ká má rogun gbàmígbàmí, káwa náà má ránṣẹ́ aburú lọ sílé fún wọn. Ẹ máa ṣọ́ra gbogbo ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀ọ́, tí ẹ bá fẹ́ lọ sílé òkèèrè, tẹ́ fẹ́ kúrò lÉkòó, ẹ tẹ́ bá wà lÉkòó, kódà àwọn tó bá wà lọ́yọ̀ọ́ tó bá fẹ́ wá s'Ékòó, àbí àwọn tó bá fẹ́ lọ s'Ọ̀ṣun, tó bá fẹ́ lọ síbi kọ́kọ́, tẹ́ bá fẹ́ kúrò state ibi tẹ́ ẹ wà. Kùtùkùtù, ẹ dẹ̀ má fi òru rìn, ẹ dẹ̀ make sure yìí pé mọ́tò tẹ́ bá máa wọ̀, kẹ́ ẹ mọrú mọ́tò tó, àwọn tó wọ mọ́tò èrò, ẹ mọrú mọ́tò tẹ́ máa kó sí. Àwọn tí wọ́n wọ mọ́tò èrò tó pọ́n ń gbé wọn, ẹ make sure yìí pé ẹ̀yin tẹ́ ẹ jọ lọ, ẹ̀yin kẹ́ ẹ tẹ̀lé mọ́tò lẹ́yìn, ẹ má dá nìkan rìn ní pópó ọ̀nà, ẹ má dá nìkan rìn, kẹ́ ẹ tẹ̀lé mọ́tò lẹ́yìn. Tó ti yé, tí ẹ bá lè mú escort dání, ẹ mú wọn dání lọ́run tó bá lágbára. Torí ìlú wa yẹn kò fara rọ o, àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o, àní rìnà ńjọ́ tẹ́bí ń pànà ní agbára ti Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa, ìṣọ́ tòótọ́ tó nípọn ju ẹ̀wù irin lọ, Ọlọ́run á máa fi ṣọ́ wa. Ẹnjíníà wa, ẹ bá wa gbé sí, ẹ bá wa gbé sísà mi Adétóhùn, ẹ bá wa gbé sí, òun ló sọ̀rọ̀, àbí bó bá dẹ̀ jẹ́ orí. Òun ni òtítọ́ àti òdodo ni wọ́n ní, wọ́n dẹ̀ ní epo fẹ́rẹ́fẹ́. Epo tí àwa ní wọn ò ní. Ẹ wá wo ìlú wọn bó ṣe ń dá, torí pé wọ́n ní òtítọ́. So the giant of Africa, wọ́n ní òtítọ́, wọ́n dẹ̀ dúró lórí òtítọ́, wọ́n dẹ̀ sọ òtítọ́, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ aráàlú, has finally collapsed. And this country collapsed under the administration of President Muhammadu Buhari and his cohorts under the big political party of APC. Yorùbá ní ilé láti ṣẹ̀ṣọ́ òde, èéfín ni wà. You can run and run as fast as you can. One day, nemesis and your character I want to thank you, President Muhammadu Buhari, Yemi Osinbajo,
And all of you, commissioners, ministers, senators, you are finally destroying the great country called Nigeria. I was watching the APC convention the other day, and how the vice president gallantly bẹ́ẹ̀ni torí o lè sọ fún wọn pé o ti lépa fọ́dún kan máa bi ẹ́ léèrè pé wàyí sọ̀wọ́n náà dẹ̀ ní fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n máa san bíù wọ́n dẹ̀ ti lépa ẹ wo gbowó tí wọ́n ń wéṣì yẹn tọ́ba níta ló tọ́ba sọ pé ọ̀wọ́n outsiders wo ló ra léjù sí ìlú wa ní UK yìí Nigerians ni tí wọ́n gbé ní ìlú o ọ̀wọ́n ìjọba là ń sọ yìí o ọ̀wọ́n tó ń ṣe ìjọba lórí wa ní o ìmí àforúkọ ẹbí ẹ̀rá ìmí àforúkọ àbúrò orúkọ girlfriend orúkọ ọ̀rẹ́ bó ṣe fi ń ra lé nìyẹn wọ́n á ra lé sílùú yìí ìmí inú wọn ẹbí wọn tiẹ̀ máa gbé bẹ̀ gbogbo wọn pátápátá kò sí kan báyìí tó yẹ kó ṣe kí ni tó yẹ pé ọmọ ẹ̀ tó yẹ pé ń gbé Nàìjíríà àfi ọ̀wọ́n tó ọmọ wọn bá ti bàlágà wọ́n máa kó ọmọ wọn sókè òkun ni ọmọ ọlọ́mọ ló ṣe rán níṣẹ́ déètò òru àwọn ọmọ tó wà ń bẹ̀ ní yunifásitì wọn tó máa ṣọdún 3 tó yẹ kó ṣọdún 4 á di ọdún 6 ọdún 7 mọ́ wọn lọ́wọ́ nígbà tí strike bá pọ̀ tó bá sanwó fóṣìṣẹ́ tó sanwó fún tíṣà tó sanwó oríṣiríṣi tó yẹ kó san àwọn èèyàn wọn strike ọdún 6 máa wá ọdún 4 máa dọdún 6 máa dọdún 7 àwọn ọmọbìnrin adabilékọ sílé ìwé àwọn ọmọkùnrin á di ẹni tó ń gbéyàwó sílé ìwé náà ọmọ tó yẹ kó ti mú mi kó ti sọ̀kè mi nù kó ti lọ sí ilé ìwé kó ti ṣe gbogbo nǹkan tó ní í ṣe kó ti kúrò lórí ẹ̀ irọ́ o kò dàbí ti Nàìjà o ẹnjìníà tẹ́ bá ń gbọ́ mi ẹ bá wa gbé e láti bẹ̀rẹ̀ bó bá jẹ́ tadé tó lọ kọ́kọ́ fẹ́ gbé sí ẹ bá wa gbé sí bó bá dẹ̀ jẹ́ ti football stadium yẹn lẹ fẹ́ gbé sí ẹ bá wa gbé sí ẹ bá lè kọ́kọ́ bá wa bẹ̀rẹ̀ ẹ bá wa bẹ̀rẹ̀ níbì kan náà torí a lè mọ́jọ́ solókùn ọjọ́ ń rebi àná oríṣiríṣi ni wọ́n ń dánwò ìsọtẹ̀ wá sọ́pọ́n fẹ́ ṣe yìí ọwọ́ ìyá tún máa sọ ṣé ẹ ti rí pé nígbà tá à ń polongo láti over 2 years or going to 2 years now tá à ń sọ fún yín wípé wọ́n ń bọ̀ ilẹ̀ Yorùbá wọ́n mà ti yí ká wọ́n mà máa ń pààyàn wọ́n mà ìrọ̀lọ́ ń pa wọ́n fẹ́ dàlúrú ni wọ́n ń sọ ṣé gbogbo yín fojú ara yín rí báyìí wípé àwa tá à ń sọ̀rọ̀ á ní nǹkan tá a rí kò sẹ́ni tó fẹ́ dàlúrú wọ́n ní ẹ wò wá ẹ tún wá wò ẹ wò wá ẹ tún wá wò àwa kì í ṣọmọ ọmọkọ́mọ tí ń da lérú ẹ wò wá ẹ tún wá wò a kì í ṣọmọ ọmọkọ́mọ tó ń da lérú ilé eré la ti wá ọmọ aládé ni wá ọmọ nídìí ìrìnà ni wá a kì í ṣe ọmọkọ́mọ mo tún rí kan lè jẹ́ pé àti ẹ̀ lè ṣòwò lórí platform yìí a lè ṣòwò ọmọ Fúlàní náà ni o ọ̀wọ́n màálù tí wọ́n ń sìn tí wọ́n ń kó jẹ ó lè tún yọkí lọ́ṣẹ́ ó tún bẹ̀rẹ̀ sí bá sùn lórí ìdúró ó bẹ̀rẹ̀ sí bá màálù sùn ó ní nǹkan tó ń ṣe sí lára àníkẹ́ yé jẹ màálù mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lé ẹ má jẹ màálù mọ́ Fúlàní ẹ rí pé ìjọ tí mùsùlùmí ìjọ tí àwọn Yorùbá tá a bá kọ màálù sílẹ̀ ẹ rí pé ẹnu wa kò ẹ rí pé àrójútu ara wa wọ́n ń fi nǹkan sínú màálù fún wa jẹ kódà kọ́ má tiẹ̀ fún nǹkan ṣó dáa kó jẹ́ wípé èèyàn wọ́n máa bá ẹranko sùn ẹranko tó wá bá sùn yẹn náà ká wá pa á tí ẹranko yẹn bá lóyún ńkọ́ àbí tí ẹranko tí wọ́n bá sùn yẹn tó bá lóyún ńkọ́ á wá bí half human being half animal àbí ẹ jẹ́ ká ṣọ́ra láti máa jẹ màálù o ẹ má jẹ màálù mọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ gbọ́ àbẹ́ ẹ̀fọ́ ẹ má jẹ màálù mọ́
màálù kò ń ṣe oúnjẹ téèyàn gbọ́dọ̀ máa jẹ. Kí Ọlọ́run kó ṣàánú wa ni. Ẹni tó bá wà lórí program tẹ́ bá ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi press yes. Tẹ́ bá ń gbọ́ mi, ẹ bá mi click yes, ẹ bá mi press yes. Ẹ jọ̀ọ́. Ṣé ẹ ń gbọ́ mi dáadáa? Ẹni tó bá ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ bá mi click yes. Ẹ bá mi click yes, ẹ bá ń gbọ́ mi. Okay. Èmi mo ti rí báyìí, mo rí pé ó ń jáde síta dáadáa. Ẹnjìníà wa ẹ bá wa sọ̀rọ̀ fídíò wa sí ká fi ṣe àgbàkẹ́ kẹ́jẹ́ kò mọ̀ yẹn wá rí. Ṣé ẹ ti rí? Ìtọ́ ń ṣòtẹ́ rí yìí. Airport Nàìjíríà ní òkú síná ní airport. Wọ́n dẹ̀ lọ bọ́ọ̀dì plane. Àwọn tí wọ́n láàdì tó bọ́ọ̀dì ẹ bá gbóhùn ní sókè. Ẹ jẹ́ kó gbóhùn ní dáadáa. Mi ò rí irú ẹ̀ rí. A gbọ́ dáadáa ń bì báyìí torí ohun yẹn la lè gbọ́, la lè mọ nǹkan tí wọ́n ń sọ. Nǹkan tí wọ́n ń sọ òun ni pé wọ́n sọ wípé àwọn tó bá ní wọ́n á dúró sọ̀nà wọ́n á sọ pé this is the way to get 1 and 2. This is the way to get 1 and 2. This way to get nínú òkùnkùn. Ọlọ́run má fi wá sókùnkùn ayé. Airport, Nigeria airport, international airport, Lagos airport. Kò sí náà òun lẹ̀ ń wò yẹn. Inú òkùnkùn. Kí ló dé? Gbogbo àwọn ìlú kéékèèké tá a fún níná, gbogbo wọn níná. Àwa la fún Cameroon níná, wọn ò ṣẹ́jú báyìí. Àwa la fún Ghana níná, over 20 years. Iná Ghana ò ṣẹ́jú, bẹ́ẹ̀ náà ni ti Cameroon. Kí ló wá ṣe wá dé? Lagos State lélẹ́yìí o, kò ń ṣe Ọ̀ṣun o, kò ń ṣe Ọ̀yọ́. Lagos State International Airport kò sí náà. Ẹ wá ní ká sì dúró sínú ìlú bẹ́ẹ̀. Àní wọ́n sọ wípé ní NEPA office generator ni wọ́n tún ń tàn ní NEPA office. Lọ́wọ́n tó sọ pé ń provide wa níná. Mo ti gbàgbé orúkọ tó lọ ń pè wọ́n ní ìsìn. Àwọn tó ń fún wa níná. Wọ́n ní generator ni wọ́n tún ń tàn ń bẹ̀. Àló ti ta pò fún wọn bíi gúgúrú. Ó ta pò fún wọn bíi gúgúrú. Torí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá sún síwájú. Oríṣiríṣi ló wà tí wọ́n ń ṣe. Even nílé ìgbìmọ̀ aṣòfin wọn náà, àwọn èèyàn tí ń sọ̀rọ̀ sókè. Ẹ̀rí kan nínú sẹ́nítọ̀ tó faraya yánnayànna. Ó sọ̀rọ̀ títí rẹ́ pé ó bú sígbe. Kí ló dé? Àṣìlúyà ọ̀wọ́n aṣíwájú la ṣìyàn. Nígbà tó jẹ́ pé kí ni tí wọ́n ti kẹ́ran mérò. Wọ́n ti kẹ́ran mérò, òyìnbó ti kẹ́ran mérò fún wa. Tó bá jólúkálukú wa bá gbọ́ àgbọ́yé wa. Tọ́mọ Ìjẹ̀bú bá sọ̀rọ̀ Ẹ̀gbá gbọ́. Tóǹdó bá sọ̀rọ̀ Ògùn á gbọ́. Bọ́yọ̀ bá sọ Yorùbá wa díẹ̀díẹ̀ ló fi yàtọ̀. Yorùbá ni Yorùbá ń jẹ́. Ṣùgbọ́n tí Ìgbò bá sọ̀rọ̀ àbí tí Haúsá bá sọ̀rọ̀, ǹjẹ́ Yorùbá lè gbọ́ bí? A lè gbọ́. Òun náà lọ̀rọ̀ wa ò ṣe yéra wa. Torí kì í ṣe orílẹ̀-èdè. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè. Torí bẹ́ẹ̀, Yorùbá nation now no going back. Ilé ti yá. Gbogbo ọmọ káàárọ̀ òjíire, ẹ jẹ́ ká relé. Ilé là ń lọ o. Ẹ jẹ́ ká relé, ilé là ń lọ.
àgbẹ̀ kan òrókó kó gbàgbé ilé. Ó ti tó gẹ́. Wọ́n ní tá a bá mọ bí tá à ń rè kó jẹ́ ká padà sílé, ká jáwọ́ nínú àpọ̀ tí ò yọ̀, ká lọ gbómi lákaná. Ilé ti yá fún gbogbo ọmọ káàárọ̀ òjíire. Ẹ jẹ́ ká bọ̀ sílé. Ẹ má jẹ́ kí ìta ń sọ yìí, ẹ má jẹ́ kó bá wa ń bẹ̀ o, àwọn tó lọ fẹ́ gbéjọba fún èèyàn, ẹ má jẹ́ kó bá wa nílẹ̀, ẹ má jẹ́ kó bá wa nílẹ̀ Nàìjíríà tó ti ra o. Ẹ jẹ́ ká tètè ṣe ká tara ṣàṣà. Ká bọ̀ wálé kí Ọlọ́run Ẹlẹ́dàá ọlọ́jọ́ èní kó fún wa ṣe, kó ṣàánú wa o. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ sẹ́. Mo sọ nu program mi tí mo ṣe last Dubai ni mo ti ṣe. Ó yéye. Tí Yorùbá bá sọ pé ó yéye wàhálà pọ̀, kí ẹ máa wò yí pé kí ìjọba ìlú Dubai kó máa ṣe visa free fọmọ Ghana. Ghanaians wọn ń gba visa lọ sí Dubai mọ́ láti Ghana. Wọ́n máa ń pálí wọn, wọ́n máa fi wọlé ní visa free. Nàìjíríà láti gba visa. Ọmọ Nàìjíríà tó tuntun wà ńbẹ̀, wọn ò tún renew stay wọn fún wọn. Last week nígbà tí mo wá sórí ìkànnì, wọ́n sọ wípé ẹ̀yìn kan sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ṣe padà kankan bẹ́ẹ̀, mo tún wá gbọ́ ní èní wọ́n ní rúmọ̀ ni. Àwọn tó wà náà mo ti ní kó bá mi wádìí. Wọ́n ní rúmọ̀ ni pé wọn ò tí ì ṣí sílẹ̀. Àwọn tí wọ́n ti ní working visa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti expire àbí tó ti fẹ́ expire, wọn ò extend ẹ̀ fún wọn. Wọ́n láti máa lose iṣẹ́ wọn. Láti bí oṣù bíi mélòó kan, àwọn tí wọ́n wá lówó láti fi rent ilé, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ káàárọ̀ òjíire, àwọn ọmọ aládé tí wọ́n sọra wọn nù bí òkò. Wọ́n ní iṣẹ́ ajé ló sọ ọmọ nù bí òkò. Àwọn ọmọ yìí torí pé wọn ò ní owó tó máa fi rent ilé, wọ́n wá kó ẹrù wọn, wọ́n wá lọ sùn bus stop. Wọ́n kó ẹrù wọn bí ìgbà téèyàn bá ń sùn abẹ́ bridge. Tó bá di lọ́sàn-án, wọ́n á wá bó ṣe máa ṣe lọ. Tó bá di lálẹ́, ojú títì ní bus stop ni wọ́n sùn sí àwọn ọmọ káàárọ̀ òjíire. Àwòrán yẹn ò ṣeé fi wọ̀n. Àwòrán yẹn kò ṣeé fi wọ̀n. Àìbá mọ̀ tá a bá mọ̀ àwọn èèyàn níbẹ̀. A interview wọn díẹ̀ níbẹ̀, but engineer wa máa ní kó bá wa bójú wọn, kì í ṣe lénìí la máa fi hàn. Kí Ọlọ́run Ẹlẹ́dàá kó ṣàánú wa. Kó jẹ́ ká kéré oko délé. Ọwọ́ wa ló wà gbogbo èèyàn mú káàárọ̀ òjíire. Tẹ́ bá jókòó tẹ́tẹ́rẹ́, tí ẹ bá ní kò kàn yín, kò sí ẹni tí ó wà níta tí ò lẹ́bí nílé. Bí ò jàbúrò, bí ò jẹ̀gbọ́n lọ, bí ò jọba kan lọ, bí ò ju cousin lọ, gbogbo wa la ní. Kábọ̀síbọ́sí àwa kan wà tá a sì níyà tá a ní bàbá nílùú ọ̀hún. Torí bẹ́ẹ̀ a ní láti tàràṣà wọn táwa wà nílé náà. Ẹ má jókòó tẹ́tẹ́rẹ́, kó má dàbí pé àwa tá a wà ń bí nìkan là ń sọ̀rọ̀. Ẹ̀yin tí ẹ wà nílé ó mọ yín lára. Ṣé ẹ ti ẹ̀ mọ̀ pé àwa tá à ń jìjàgbara, àwa tá over 40 ni, tá a ti rí bí ìlú Nàìjíríà ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe dáa tó. Àwa lára ń ta wá pàrà tá a ṣe kí ló ṣe wá rí báyìí, kí ló ṣe wá jẹ́ báyìí. Ṣùgbọ́n àwọn tí wọn ò mọ̀, àwọn tó jẹ́ pé wọ́n bí nílé tó wà ní late or early 30s nísìn, wọn ò mọ̀ bí ìgbádùn ṣe wà rí. Wọ́n rò pé bó ṣe yẹ kó rí nìyẹn. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe yẹ kó rí. Àwọn olórí wa gbogbo wọn ló ń jáde lórí nǹkan tó ń ṣẹlẹ̀ níta. Àwọn ìlú mi wà tó yẹ pé tọ́ṣẹ̀ gbòmìnira ní ìsìn kò ju bí ọdún 10 lọ. Wọ́n ti bá Nàìjíríà lọ́nà, wọ́n ti yà wọ́n kọjá. Tó gba òmìnira kò ju bí ọdún 10 lọ. Àwọn ológun ọdún 10 wọ́n ti dúró déédéé.
ẹ wo ọjọ́ tí Nàìjíríà ti gba òmìnira tó wá di ìnira fún ọmọ Nàìjíríà over 60 years tọdún ìbá tó bá di October yá di 62 years ọmọ 62 years tó jẹ́ pààrọ̀ sí ni kò tí ìdájókòó débi tó máa rá ẹ rí wípé ó kù díẹ̀ káàtó ẹ má bínú o ẹ̀yin èèyàn wa ẹ mọ̀ à ń manage torí à ń ṣe àwọn nǹkan kan lórí system wa ó ń jẹ́ kó drag díẹ̀díẹ̀ àwọn fídíò tó yẹ ká fi wọ̀n ó ń pẹ́ díẹ̀ kó tó load Ọlọ́run ẹlẹ́dàá wà pẹ̀lú ojú òní tì wá o ẹ̀yin tẹ́ awojú ẹ̀rọ wa ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé next video síbẹ̀ tí ó bá ṣeé ṣe ẹ ṣe oríṣiríṣi ló wà tí ẹ bá ríṣẹ́ jẹ́ kí n bá fi wọ̀n lórí fóònù níbí ìbáyìí torí pé a lè rí ọjọ́ búso lókùn oríṣiríṣi ni nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ tí wọn bá rí ni wọn ò rí ìtawà rí ó pọ̀ rẹpẹtẹ kọ́lọ̀ má yẹ kójú wá rírì kú rí kọ́lọ̀ kó ṣàánú wa kó wà pẹ̀lú wa. So the giant of Africa, Nigeria, the giant of Africa that we grew up to know, has finally collapsed. And this country collapsed under the administration of President Muhammadu Buhari and his cohorts under the big political party of APC. Yobani ile Latin Keshorode, Efiniwa. You can run and run as fast as you can. One day, Nemesis you catch up. And your character will definitely catch up. And that is what has happened. I want to thank you, President Muhammadu Buhari, Yemi Oshibajo, and all of you, commissioners, ministers, senators. You have finally destroyed the great country called Nigeria. I was watching the APC convention the other day, and how the vice president gallantly and confidently took a bold step, opened his mouth, and was spitting out lies with all confidence. You people have forgotten the generation you are dealing with. You have forgotten that this is a country that has already been on a nosedive. And you people came, not only did you sink it, you shattered it, you destroyed it, leaving nothing for we and our coming generation. At the convention, they were telling lies, showing their character of how they have been operating this country, beating some people at the back, threatening some people, blackmailing some people, and some people standing in front, talking as if no, all is well. Never did they accept one mistake. Never did they plead for us to bear with them. That is what has been happening in the past 8 years. You want to paint a picture of a country that is perfect. You've always wanted to paint a picture of a country that has everything. Meanwhile, we are the worst in the whole world right now. Our situation is worse than what is going on everywhere. It's so shameful that even if President Muhammadu Buhari is not as educated as the man who calls himself the vice president, and even if in 8 years, this vice president has become a dumb skull, that they've not been able to support this man to put this country on a proper direction. The House of Senate, the ministers, all of you gathered together to destroy this country. It's as bad as this country has become an orphan. A president that does not know his left from his right. A first lady that has been sleeping in a hotel in Dubai for more than almost a year now. So we're as good as orphans, useless parents. And now, election is around the corner. You people are coming out. This same party is coming out now. What do you want to come and use to campaign?
And now, Amechi, you are telling us, people that you have suffered, people that you have drained every blood in them, to come and be donating money for you people, to take care of your negligence. You all stole from the rail construction. You all siphoned money from the rail construction. Now you recognize that there are human beings on social media. Meanwhile, that dead man walking, Minister of Information, that one has always been antagonizing us on social media. But you people recognize that there are people. You cannot hit the streets now. Carry color and start begging for money. Ni kure. Wọ́n ti ẹ̀yìn sùn. Ẹ̀tọ́ bá ní kálàárọ̀ dá fún yín, ọlọ́sàn òní tó dá fún yín. Ọlọ́sàn bá dá fún alálẹ́ òní tó dá fún yín. Ni kure. Àmì àṣẹ. That useless son of the man who calls himself the Jagaban of Babylon, useless son, you are planning to open toll gates. Aláàfin ẹ kìlọ̀ fọ́mọ yín, kẹ́ má jọ gbẹ̀yìn ara yín. Now, they vandalized the whole train, kidnapped people, killed people, and the president still does not understand. You are observing a 1-minute silence, and your vice president was shouting, confidently lying, that they have been able to tackle security. Ni kure. Ni ládùúrà ti fẹ́ ṣe fún yín. Wọ́n ní ìdí àdúrà èpè ní. You people have destroyed this country. If you know that you have worked or served under Buhari's dispensation, don't come out for any political ambition. There's no point. You couldn't do anything in 8 years. You have nothing to offer in the next 8 years. Forget all this crowd you people are carrying up and down on the street. Those are not the crowd that matters. When the time comes, you will not see this crowd. Just keep your shame. Amechi, that money you are begging people to come and donate, I beg you in the name of God. All the money people have stolen and you are planning to use for your next ambitious campaign, people should go and bring all this money out. That's right. People should go and bring all this money out where you kept them and go and take care of the victims. Because it is stupid for a whole administration to spend so much money to put up a rail system and you don't have cameras, you don't have securities, you don't have gadgets to take care and secure them. What you people have turned Nigeria into, if you do not live to reap the fruits, your children or your grandchildren will. This is not a cause, so the law of karma still exists. Amen. It's a long video. Wọ́n ní kúre, ọba kúre ọ̀ní sùnre. Ṣé rí nǹkan tí wọ́n ti sọ Nàìjíríà dà? Wọ́n wá bọ́ǹbù train tí ẹ gbé sọ́nà. Àti bọ́ọ̀sì ni o àti train kò sí kámẹ́rà. Wọ́n lè réyàn kan báyìí láti mú pé amú kan nínú àwọn tí wọ́n ṣe nǹkan báyìí sínú train yẹn kò sí nǹkan kan wọ́n ní rí mú o. Wọ́n tún wá ní wọ́n ń gbégbá báárà ní ìsìn fún àwọn tí wọ́n ṣe léṣe láti sanwó fún wọn láti wá ìtọ́jú fún wọn. Ẹ rí wípé Nàìjíríà àló ti rà kò ń ṣe ìlú tá a lè dúró sí mọ́. Wọ́n ní kúre bádé tó ń ṣe sọ wọ́n ní kúre gbogbo àwọn tí wọ́n fìyà jẹ wá tó fìyà jẹ ọmọ káàárọ̀ òjíire tó fìyà jẹ ìran tí wọ́n pè ní ìran Nàìjíríà torí pé àwọn Haúsá wọ́n ti ṣe ṣégè mẹ́wàá fún wọn wọ́n ti bà tiwọn jẹ́ wọ́n ti yọjú sí Ìgbò àti Yorùbá báyìí. A dẹ̀ ń sọ fún ẹ̀yin bàbá wa àsọsọsọ ẹ̀kúkú gbọ́. Àní bá sọ̀rọ̀ mọ́. Ara ń wò yín ràn ni. Bàbá Tinubu ní ìsìn tí yẹn ń káàkiri gbogbo àgbáyé tó fẹ́ jẹ president. Wọ́n ní gbé fún yín bàbá Tinubu. Over your dead body. Wọ́n ní gbé fún yín. Ẹ kàn ń tanra yín jẹ ni.
ẹ kàn náwó ni ẹ kàn nára ni wọn ní gbé fún yín nǹkan tó máa ṣe inú wọn ló wà ìkà ni wọn nǹkan tó máa ṣe wọn ti ń plan over 20 years ago about 30 years ago. Buhari kàn wá ó wá parí ẹ̀ ni ó wá seal deal tó bá sọ pé deal ó wá seal deal yẹn ni nǹkan tí Buhari wá ṣe nìyẹn wọ́n ti ń plan kíní tipẹ́tipẹ́ àfi kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú àwa ọmọ Yorùbá kó ṣàánú ọmọ káàárọ̀ oòjíire ká tètè ya kúrò ńbẹ̀ nínú oko ẹrú tá à ń sọ yìí kí Ọlọ́run ẹlẹ́dàá kó tètè ṣe kíni kó tètè fún wa ká tètè kúrò níbẹ̀ ni kí lè má mọ̀ bá wa ń bẹ̀ àdúrà tá à ń gbà nìyẹn nítorí pé rẹ́rẹ́ máa run rẹ́rẹ́ ṣe kíni rẹ́rẹ́ àrùn adẹ̀ ń ṣàlàyé fún ọ̀yin èèyàn gbàgbọ́ rẹ́rẹ́ àrùn nǹkan tí àwọn ará bíbà tí wọ́n fẹ́ tó ń dábàá Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní tó ní ilẹ̀ Yorùbá tó dá wa tó mọ̀ wá kò ní jẹ́ kó ṣẹlẹ̀ o kó bá máa ṣẹlẹ̀ wọ́n ní kí ló ṣe ń gbé kan wọ́n ní gbogbo ara lóògùn ẹ̀ àwa náà jẹ́ ká ya gbé ìgbésẹ̀ both steps ká gbé ìgbésẹ̀ tá a fi máa ṣe kíni tá a fi máa gbára wa sílẹ̀ lóko ẹrú a lè jókòó sílẹ̀ a lè jókòó tẹ́tẹ́rẹ́ o ẹ rántí ìtàn ọmọ Ísírẹ́lì wọn ò jókòó sílẹ̀ Ọlọ́run sọ fún wọn ni ó pa Mósè láṣẹ pé kó kó wọn kúrò lóko ẹrú ọ̀nà ilẹ̀ wà ń bẹ̀ Mósè ò gbà Ọlọ́run ló ní kó kó àwọn ọmọ Ísírẹ́lì wọnú òkun pupa àwọn dẹ̀ wọlé àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n ti lérò pé bó ṣe ń jáde lódì kejì yẹn lọ́wọ́ náà máa jáde sí Ọlọ́run ya aṣọ wọn sáà fún ti jẹ́ kó gbogbo wọn kókó sínú ẹ̀ ó yà á mọ̀ kó ṣe kí ni ìwì tì ó parẹ́ mọ́ lọ wọn lórí bọ́lọ́run ṣe máa ṣọ̀rọ̀ wọn ọ̀tá wa náà nìyẹn bọ́lọ́run ṣe máa ṣe ọ̀rọ̀ ta ọmọ Yorùbá náà nìyẹn nítorí pé kìkún ṣe pé bóyá àwa la fẹ́ la dìde lọ́sàn-án gan lásán a fẹ́ jà o àbí a fẹ́ lọ o àbí ìlú yẹn tiẹ̀ wá ń dáa ni ó dàbí Dubai àbò dàbí UK àbò dàbí US láwa sọ pé àníṣe afẹ́fẹ́ lẹ̀wọ́ ó dáa kò dáa àti ẹ̀fẹ́ mọ́ àbínú yín ìjọ tẹ̀ ti sọ pé you are born to rule àwọn òyìn ràn ní but we are not born to serve we are not born to serve ọmọ aládé làwa náà ọmọ aládé tó yẹ pé kí ni adé orí wa rèé olóríire ni ọmọ Yorùbá ọmọ alájé ni wá ọmọ aládé ọmọ alájé òun lọmọ Yorùbá ọmọlúàbí yẹn ló jẹ́ ká pẹ́ nínú Nàìjíríà wípé ó máa dáa ẹjẹ́ á ṣe báyìí ẹjẹ́ á ṣe sọ tá à ń bá yín ṣàṣàrò ṣùgbọ́n bá a ṣe ń bá wọn ṣàṣàrò yẹn ó ní nǹkan táwọn ń plan á ní wọn dìdìrìn nǹkan tí wọ́n kọ́kọ́ ṣe òun ni wípé àwọn ọba wa wọ́n mọ̀ pé Yorùbá fẹ́ràn owó wọ́n wọlé sí wa lára ẹ má bínú ẹ bá àwẹ̀ wà ń ta kó ṣẹ̀ṣẹ̀ sínú ni ọ̀nà fún gbẹ díẹ̀ wọ́n wọlé sí wa lára tú àwọn ọba wa wọ́n fún wọn lówó dáadáa wọ́n pọ̀mpù owó sí wọn kọ́mílẹ̀ pé tó bá ti jẹ́ dòdò wọn ò ní lè sòdodo wọ́n dákẹ́ síbẹ̀ wọ́n fún wọn màálù jẹ lóríṣiríṣi kó dá màálù ságbo fún wọn kó ṣe gbogbo ẹ̀ fún wọn àwọn ọba wa relax àwọn wá bẹ̀rẹ̀ sí fínà mọ́ nǹkan nílẹ̀ nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju èje lọ àwa kì í ṣépè ń bí adẹ̀ kì í fẹnu sọ ìsọkúsọ ṣùgbọ́n Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní á mà ṣàánú àwọn Yorùbá ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ní kíákíákíá kẹ́ jẹ́ ká máa sign petition wa yìí nítorí pé wọ́n sọ pé tídìí bá bàjẹ́ tó nídìí ló máa ń dà o
àwọn ará bíbà yìí wọn ò sọ pé kí ni wọn ò ní kílẹ̀ má mọ́ láyìílà ẹ wò ó. We must look for foreign support to save this nation. This is my position, Mr. President. We must rise to it. They are killing people in the east, in the west, in the south, in the north. We should shut down the National Assembly. Let's shut down. If we cannot save this country, we stay in our homes. Our country is bleeding. People are in poverty. There's no food. People are hungry. Insecurity is threatening us. We cannot pretend. It's better we're not here. That's the next thing that your people are dying. ìkànnà àwọn sẹ́nítọ̀ wà nìyẹn ẹ̀rí pọ́mọ Yorùbá ni ó sọ̀rọ̀ títí ohun ẹ̀ há kò sí security kò sí nǹkan kan ebi ń pọ̀ àwọn èèyàn wọ́n ń pa àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni ẹ wojọ́ tí tírèènì tí ó ti dìrẹ́lì àbíjọ́ tí wọ́n ti sọ bọ́ǹbù sí tírèènì ṣe é rí Buhari kó bọ́ síta kó sọ̀rọ̀ kó lè sọ̀rọ̀ kò gbọ́ kò sí kò gbọ́ nígbà tí ó bá gbọ́ kò ṣẹlẹ̀ kò jáde láti sọ̀rọ̀ pé kó sọ pé òkè ọ̀wọ́n tí torí mi ò mọ̀ ẹni tó bá mọ̀ kó pè mí sókà pé ó ti sọ̀rọ̀ èmi ò gbọ́ kó sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ ni kọ́lọ́wọ̀n ẹlẹ́dàá kó ṣàánú wa kó má jẹ́ ká rìn jó ebi ń pọ̀nà ẹni tó bá kú ni tiẹ̀ gbé kọ́lọ́ má jẹ́ akú tú ẹ́ ẹni tó bá kú òun ni tiẹ̀ gbé ẹni tó bẹ́ẹ̀ ni torí bẹ́ẹ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá oríṣiríṣi òun ló ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire bó ṣe ń ṣẹlẹ̀ ní Yorùbá ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá àwọn Haúsá ti àánú àwọn yẹn tiẹ̀ ṣe lápọ̀lọpọ̀ wọ́n ti bà tiwọn jẹ́ pátápátá. I think Nigerians at this moment should be allowed to also take arms. I think Nigerians at this moment should be allowed to also take arms. Nigerians must be allowed to take arms in defense of their innocent souls, defend their hard-earned resources and property. Because it's like a monumental failure. If the agencies of security have failed, then Nigerians should not be failed. Nigerians should not be seen as a failure. Let Nigerians organize themselves in the name of civil defense. Civil defense. Let them organize and raise defense for their own souls, innocent souls. Because if the responsibility of the government and the security agencies. Òun lẹ gbọ́ yẹn. This cannot be carried out democratically. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa olúkálùkù ń sọ níwájú wọ́n ń sọ lẹ́yìn wọ́n ń sọ ìkan tí mo fẹ́ fi wọ̀nyí ẹ má bínú bóyá tó bá di next week á fi wọ̀nyí ẹ rí níbẹ̀ stadium ni ẹ máa rò pé 5-star hotel ni nílùú Arab kí ni wọ́n ní wọn ò ní nǹkan ọ̀gbìn gbogbo oúnjẹ tó ń jẹ nílùú Arab pátá wọ́n import ẹ̀ ní yàtọ̀ sí epo tí wọ́n ní bọ̀ wọ́n ní kinní kan wọ́n ní olórí tó dáa wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn ìfẹ́ òun làkọjá òpin wọ́n ní olórí tó ṣe kí ni tó dáa wọ́n dẹ̀ ní ìfẹ́ òun ló gbé wọn ró tí gbogbo nǹkan wọn fi ń da wọ́n ní tí orí bá ti bàjẹ́ gbogbo ara tó kù kí ló ti ṣègbé ẹ wo ẹja àtòrí lẹja ti ń bàjẹ́ tó bá ti bàjẹ́ látorí ó tán nìyẹn gbogbo ara tó kù ó ti ṣègbé tí ò bá sí olórí tó dáa ìlú ò lè dúró òun ni gbogbo nǹkan wá ṣe ń rí bó ṣe ń rí nílẹ̀ Yorùbá àmọ́ ń tàṣẹ àwa wítán à ń sọ fáwọn èèyàn wa ẹjẹ́ á lọ ìgbà yẹn lọ́wọ́ ọmọ Yorùbá mi ṣẹ̀ṣẹ̀ lọ gbégbá àdìbò tó ń jójú ẹlẹ́yà kiri tó ń gba dìríkà tó ń gba ráìsì dìríkà kan
tó fún wọn 1,000 fọ́dún mẹ́rin ṣùgbọ́n àní nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó jèjé lọ. 2023 Ọlọ́run ṣọ́ wa tayọ ọgbà yẹn ṣùgbọ́n kó tó dìgbà yẹn Ọlọ́run o gbogbo nǹkan tá à ń gbọ́ yìí má jẹ́ ó ṣẹlẹ̀ o. Gbogbo nǹkan tá à ń gbọ́ yìí má jẹ́ ó ṣẹlẹ̀ Ọlọ́run ọba. Kó tó má wàá ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde. Ẹ̀yin tí ẹ bá ti gbọ́ tí ẹ rí ọ̀rọ̀ petition yẹn ẹ máa tojúlé lójúlé ẹ ṣẹ́bíṣẹ́bí àti arására kó tètè máa sign petition yìí kó lè tètè pé káwa lè tètè jáde nínú ìlú tá à ń sọ yìí. Torí ẹni tí ò rà yóò san o. Àwọn Fúlàní wọn ṣe kí ni àní mo rí kan lọ́sẹ̀ yìí náà ni ní Kaduna náà ni Ọlọ́run ló mọ orú nǹkan tí wọ́n fi ṣá àwọn èèyàn yẹn. Èmi ò lérò pé àdá ni wọ́n dẹ̀ ṣá àwọn èèyàn wọ́lẹ̀wọ̀lẹ̀ bí ẹran. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Kí ló dé? So àwọn fẹ́ pààyàn wọ́n dẹ̀ fẹ́ gbélé ayé torí kọ́ wọn lè rí ayé gbé ni wọ́n ṣe ń pààyàn. Ilẹ̀ tí kì í ṣe tiyín ẹ lólúwa lónílẹ̀ olúwa lónìí lónà tó fi sórí ilẹ̀ náà. Ní kẹ́ má bá wa gbé ẹ má dẹran ọwọ́ ẹ má pawọ́ ẹ má rèépù lásọ. Ìjọ wo ni Fúlàní ìjọ wo láwùsá Fúlàní Haúsá Ìgbò lọ ti dàmọ́ra wọn. Àjọ ń gbé ni àjọ ń jẹ àjọ ń mu ni ṣùgbọ́n ọ̀wọ́n ní àjẹ́ndà Fúlàní ní àjẹ́ndà kan. Wọn ò nílẹ̀ bí àwọn bàbá wa ṣe ń sọ kò sílẹ̀ wọn ò nílẹ̀ wọ́n máa ń káàkiri ni darandaran ni wọ́n ọ̀tọ̀ di darandaran ibi tó bá dé lọ́ fi ń ṣe bùdó. Wọ́n wá sọ pé ìlú Nàìjíríà yẹn o wípé ìlú garden àbí kí ló ṣe pè náà ti grandfather àwọn Usman Dan Fodio òun ni garden of Eden ni ẹdín bóyá garden of peace àbí garden of Eden ni àbí garden of kìíní kan lọ́pọ̀. Ẹ ń tanra yín jẹ Ọlọ́run tí ó fà wá nílẹ̀ wa kò ní jẹ́ kẹ́ gbà wá gángan ò ní lajúlẹ̀ kẹ́ gba ilẹ̀ mọ́ wa lọ́wọ́. Ọlọ́run á bá wa kò rí àbíyí sí yín torí eléṣù ni wọ́n. Eléṣù òun lọ́wọ́n Fúlàní torí tí ò bá délé ṣù ẹni tí ò ṣẹ̀yìn tí ò ròyìn kẹ́ẹ̀dẹ̀ gbé àdá kẹ́ẹ̀ máa fi ṣá èèyàn. Ẹran téèyàn máa jẹ màálù àbí ògúfe èèyàn gbọ́dọ̀ gbógúfe sílẹ̀ kó dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣá láyè pa ká má tí wà ní èèyàn tẹ́ẹ̀ ní jẹ tí ìṣèpẹ́ fẹ́ jẹ tẹ́ẹ̀ kàn fẹ́ pátẹ́dẹ̀ pánípa nira. Kí ló ṣe jẹ́ láti pe èèyàn? Ọ̀dẹ̀ náà wọn Mùsùlùmí nínú Quran kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Wọ́n ní tí ó bá pa ẹ̀dá kan ó pa gbogbo ìmáyé tí ó pa gbogbo ayé tó bá dẹ̀ la ẹ̀dá kan ó la gbogbo ayé. Níbo ló ti rí i? A dẹ̀ ń sọ àwọn tó ní gbọ́ ò ní gbọ́ àwọn tó máa gbọ́ á gbọ́ ṣùgbọ́n Ọlọ́run má ṣe wá lálápá létí. Ọlọ́run jó jẹ́ agbọ́ ẹ lọ sign petition yín nǹkan tó lè tú wa sílẹ̀ lóko ẹrú nìyẹn. Petition yẹn òun ló máa tú wa sílẹ̀ lóko ẹrú. I sign petition ìyà ni ó fi jẹ wá o. Ọlọ́run ọlọ́jọ́ èní kò ní jẹ́ ká rógun ìyà o. Ní agbára ti Ọlọ́run kẹ́ tún pàdé àwa mídíà ní ìjọ Wednesday ní agbára Ọlọ́run lórí Yorùbá World Media Org. Ní táwọn meeting wa ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ tí a fẹ́ bá ọ̀hún ògo adúláwọ̀ sọ.
ẹ darapọ̀ mọ́ wa lórí ẹ̀ kí ẹ wá ṣe kí ni kí ẹ wá fetí gbọ́ ìyàwó ọ̀rọ̀ wà nílẹ̀ o tí a fẹ́ bọ́mọ Yorùbá sọ ká lè mọ àwọn ìgbésẹ̀ tá a ti gbé ká lè mọ ibi tá a ti dé ká lè mọ ibi tá a ń lọ Ọlọ́run ẹlẹ́dàá kò ní jẹ́ ká fi káwára wa tì o gbogbo àwa tá a wà nídàálẹ̀ pátá la máa kórè oko délé àwa tá a wà nílé ní agbára ti Ọlọ́run àní wára wa tì ojú òní tì wá ayé wa ní mínìsí wa àríbá ti ṣe àárọ̀ náà gbé gbà ní agbára Ọlọ́run àní jẹ́ tó ń wá o àní rì sí bèbè ẹ̀wọ̀n àní rì sí bèbè ikú àti jẹ àti mu ní gbogbo wa ń wá lọ àní pàdé nǹkan tó máa jẹ wá o Ọlọ́run ọlọ́jọ́ èní á bá mi mú gbogbo wa ró ní agbára ti Ọlọ́run gbogbo ẹ̀yin mùsùlùmí àkú òǹgbẹ ẹ̀mí arẹ́yìn oṣù èyí ló di ijọ́ kẹta àwẹ̀ ó lọ díẹ̀díẹ̀ nìyẹn o ọ̀hún ètò tí a máa ń ṣe ní Sampfatisfm a máa bẹ̀rẹ̀ sí í ṣe títí ìparí ọ̀sẹ̀ tàùsírì la máa ń ṣe ní o ètò tòru ní o a máa bẹ̀rẹ̀ sí í ṣe ní agbára ti Ọlọ́run ó ní ọ̀hún kankan tí à ń gbé papọ̀ ni tí ó bá ti rẹ́dì ẹ máa rí wa wò bí ẹ ṣe máa ń wò wá lọ́dọọdún àwa la máa wá o ẹ̀yin ládà máa bá ní agbára ti Ọlọ́run etí tẹ́ fi ń gbọ́ wọ etí náà ò ní di o ohun táà náà fi ń kàn sí ohun náà ò ní bàjẹ́ ní agbára ti Ọlọ́run ẹ ṣé adúpẹ́ ẹ kú fọmọ ènìyàn ṣe ẹ kú gbogbo ìgbà Ọlọ́run á bá mi wà pẹ̀lú gbogbo yín o ẹnjìníà wa ẹ bá wa play orin ìbílẹ̀ àti lẹ́lẹ́ ni ó máa fẹ́ kí a fi kásẹ̀ ètò nílẹ̀ ó tún di ijọ́ mẹ́jọ ní agbára ti Ọlọ́run lọ́jọ́ Monday ká tó mú irú ètò yìí wá fún yín ṣùgbọ́n ní Sampfatisfm nítorí ààwẹ̀ lóòrèkóòrè lẹ máa rí wa ẹ máa rí àwọn àfáà lóríṣiríṣi náà tí a máa gbé wá fún tausil àti fún àti ní nọ́gọ̀jọ́ tí a bá ń jẹ sàárì ní agbára ti Ọlọ́run kò ní sú wa kò ní rẹ̀ wá o ẹ̀mí wa ló máa rẹ́yìn oṣù lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ẹnjìníà wa ẹ bá wa play orin ìbílẹ̀ lẹ́lẹ́ ni ó máa fẹ́ àti orin ìbílẹ̀ wa ẹ ṣé.